ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. kẹran ó kú kọ́mọ èèyàn yè. Orúkọ yín ti jẹ́? Orúkọ tèmi ni Màjídì ọmọ Ògúntúnjí ọmọ ọ̀dọ̀ àgbà. Ṣọdẹ ni yín ni? Ọdẹ ni mí o. Ta lọ̀gá yín tó kọ́ yín níṣẹ́ ọdẹ? Ọ̀gá mi, bàbá iléeṣẹ́ lọ̀gá mi. Bàbá iléeṣẹ́? Kọ́lọ́run dákọ̀ bá ń forí jìn wọ́n. Àwọn kọ́ yín lọ́dẹ? Àwọn ni wọ́n kọ́ mi. Tá náà ni wọ́n gbébọn fún yín? Wọ́n ní. Níjọ́ wọ́n gbébọn fún yín, ẹran wo lẹ kọ́kọ́ fìbọn pa? Ògún òfékè, nígbà tí n kọ́kọ́ pẹran, mo gbìyànjú láti jẹ́ pé mo pẹran, òkété mo kọ́kọ́ yìn. Òkété? Òkété lẹ kọ́kọ́ yìnbọn sí? Ni mo kọ́kọ́ yìnbọn sí. Ṣé ẹ wá pa? Mo pa o. Níjọ́ náà? Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Òkété wọn dàbí erin ní ojú yín àbí? Kódà mo wò pé ṣé pé mi náà tiẹ̀ lè pẹran, òkété mo kọ́ pa. Lẹ́yìn ìgbà tẹ́ ti wá pòkété tẹ́ ti dọdẹ, kí ni ìrìn àjò ọdẹ yín láti ìgbà náà tó fi wá dòní? Àwọn bó lẹ ṣe ṣe sí ọdẹ ọ̀hún? Bàbá, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Àmín. Bí mo ṣe kéré mọ́nú ọdẹ mọ yìí, tí mo sì rọra dàgbà mọ yìí, mo láwọn ọ̀gá, àmọ́ mo ti gbìyànjú díẹ̀. Kódà àwọn tí mo bá lẹ́nu sí ọdẹ mi, ìrìn àjò tí mo ti rìn wọn ò tí ì rìn. Mo ti rìn Ọ̀yọ́lé, mo ti lọ dẹ̀gbẹ́ ń bẹ. Mo fi Elédùmarè mo fi búra. Ijọ́ àkọ́kọ́ tí máṣíìnì lèmi máa gbé lọ káàkiri. Nígbà mo dọ́yọ̀lé, mo gbìyànjú, mò ń wẹ́ran káàkiri. Mo rí ọmọ ẹ̀ta, mo pè é, ìmọ̀ pẹ́tà ńlá ni. Ọ̀gá mi kan ń bẹ, wọ́n ń pè ní Fatai. Òun ló bá ń ra báun. Agbègbè ni báun. Agbègbè? Ìbọn dáadáa ni. Bàbá ń gbà mo yin ẹ̀tà táwọn wí. Ọmọ ẹ̀ta mo pè é o. Ńgbà mo yin ẹ̀tà, èmi ò mọ̀ pé yìí sún mẹ́ta lẹ́yìn bá ta tán. Mo súnmọ́ àṣàgán kí n sá ẹ̀tà. Ẹran bá dìde máa ń lọ. Kí n tó wí kí n tó fọ̀, bàbá, ẹ̀tà táwọn wí yìí, ó di ọmọnìyàn máa ń lọ o. Mo fi Ògún, mo fi búra o. Ní ọlá tí bàbá gangan tí a kọ́ mi ṣẹ́, ọlá tí a fún mi, èmi náà sì dọ́gbọ́n kéékèèké kan. Ẹran délé o. Iṣẹ́ táwọn ń bẹnu ilé mi dọ̀la. Lónìí? Torí ọjọ́ ọ̀rọ̀. Torí ọjọ́ tọrọ ọba kan. Ń bẹ ń lé dọ̀la. Bí àárín ni bó ṣe rí ònu. Ìrírí yín mi ńkọ́? Ìrírí mi pọ̀ bàbá. Iná mo fẹ́ ká máa sọ lọ́kọ̀ọ̀kan. Nínú ìrírí mi ni pé mo ń bọ̀ láti odò ọba. Mo dé ìlú kan tí a ń pè ní Ọ̀tàyè Ògbómọ̀ṣọ́, Ìrẹ́gbà. Ìlú Ìrẹ́gbà. Mo débẹ̀. Mo pa àtàyọ Ìrẹsà láti máa lọ ìlú Ìrẹ́gbà. Mo dójú odò. Aláàjì kan bẹ́ẹ̀ ni. Bàbá àgbàlagbà ni. Bàbá ní lóògùn. Wọ́n dáa púpọ̀.
ọmọ yìí má wọnú odò òun o. Bá mi ó débẹ̀ òun, àní ọmọ débẹ̀ òun, mo ní n ó débẹ̀. Kí ló ní? Bá mi ọlá yín náà la fi ń jayé, kí n má fa ọ̀rọ̀ mi gùn ní ọ̀pẹ títí. Nínú odò ejò kan ń bẹ tá à ń pè ní Olú, ní àgbòrò dákọ rẹ̀ púpọ̀ jù, ńlá fi máa dákọ àwé. Ejò sì ni. Ẹ̀bà. Ṣé kìí ṣe Olúfà? Ẹ̀yin dákọ rẹ̀. Àdàkọ kínni? Tó nígbà Olúfà. Inú odò bàbá gangan ló wà. Èmi kàn ń gbéná wókè pé bóyá wọn ò rí tí wọn jẹ, kí n kọra yìnbọn mọ́, kí n fi máa kọjú sí ọ̀nà ìlú mi padà. Bàbá sọ pé padà ń bẹ̀ òun, èyí ó débẹ̀ òun, èyí ó débẹ̀ òun, ká má fọ̀rọ̀ gùn lọ́pẹ̀ létí. Òdì àdá lọ́lọ́run ní ọ̀pá. Òdì àdá. Òdì àdá. Orí Olúfà ń bẹ lọ́wọ́ Aláàjì rẹ̀ gbádùn ní. Ìrírí mi kò nẹni. Ìrírí yín mi ńkọ́? Ọ̀pọ̀ gbogbo ẹ̀ náà la fẹ́ gbọ́ lónìí. Aṣọ Ọlọ́run níjà sọ tán. Àmín. Níwọ̀nba náà la máa ṣe ní ṣókíṣókí, ojú òní tiwa. Mo ń gbọ́ yín sà. Ìrírí tí mo tó ń rí tó pọ̀ nínú ìgbìyànjú mi lọ́nà sẹ́yìn, tá à ń bá lọ Òkè Ògùn, ibì kan ń bẹ tí a ń pè ní Odò Ògún. Odò Ògún. Lọ́nà Abẹ́òkúta, Odò Ògún. Ọ̀rẹ́ mi kan ń bẹ tí wọ́n ń pè ní Òǹpẹ̀pẹ́ Àsùnmọ́. Òǹpẹ̀pẹ́ ọmọ Àjàmú Òjò. Kábíyèsí. Ògún pọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ mi ní Ògùn. Ògún bẹ. Ọjọ́ kan mo dẹ̀gbẹ́ dódò rẹ̀, mo wá ní ọ̀rẹ́ mi, ẹgbẹ́ mi ti tójọ́ kẹta, mo wá fẹ́ sùn. Ó ní oorun ọjọ́ mélòó ló sùn? Mo ní oorun ọjọ́ kan náà ni. Ẹ̀yà wọnú ilé wá sùn. Ó wá mú wọnú ọ́fíìsì bàbá rẹ̀, ń kọ́ lọ ọ́fíìsì. A wá dénú ọ́fíìsì mi. Èmi kan, òun kan, kò lóbìn o. Kódà bí ọ lágbára dé, kódà kò tó ní kò mọ tí ẹ̀ ń pè ní fóònù, kò ní fóònù. Níbi agbára rẹ̀ dé, a wá jọ sùn, a jọ lọ ṣe fàájì níwọ̀nba. Ó di lóru, ara rírí tí mo rí nípa sí ọdẹ pé mo gbìyànjú níwọ̀nba agbára mi. Ọ̀rẹ́ mi, irú oògùn wo lo ní tó lè fún mi? Mo ní ọ̀rẹ́ mi, mi náà mọ̀ tí ní nǹkan kan, ní tí wọn náà bá ní fún mi. Ní o fún mi o. Kémi náà fi máa ṣàgbára. Òun ò lóògùn. Àwa àjọ wọnú ilé àjọsùn. Ó gbé ẹni kan jáde. Ẹni ìjọhun. Ẹni ìfàfà. Ẹni ìfàfà. Èmi àti ẹ̀ la jọ fi sùn. Nígbà tó di lóru, Àsùnmọ́ Òǹpẹ̀pẹ́ ọkàn jí mi ni. Ọ̀rẹ́ mi, yá jáde. Níbo la ń lọ? Ó ní já wá kọ̀ǹkọ̀ lọ. Ọ̀rọ̀ kọ̀ǹkọ̀ kẹ́yọ́ lèmi bá wá lu yìí. Ìwọ lórí kí n sùn, kí n jó dalẹ́ ọ̀la kó tó mú mi lọ nínú igbó tí màá dé. Àwa àjọ jáde. Adójú odò wọn. Ojú odò bàbá. Naam. Ayé ń bẹ níbi tí ayé wà. Ayé wà. Èèyàn sì ń bẹ níbi táwọn èèyàn wà. Àwọn Kírísítẹ́nì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn oníṣẹ̀ṣe ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn Mùsùlùmí náà sì ń ṣe tiwọn. Lójú odò gangan. Tí kò dí kankan lọ́wọ́. Tí kò dí kankan lọ. Àpáta àwọn òjò pẹsẹ lọ báyìí. Ńbẹ̀ ni Àsùnmọ́ Òǹpẹ̀pẹ́, ńbẹ̀ ni ti sọ pé
ọ̀rẹ́ mi máa wo ohun tí ń bọ̀ wọn o, mo fi jọ́ máa pàdé Ọlọ́run búra, máa wo ohun tí ń bọ̀ wọn o, àsomọ́ ò níyàwó dòní o, tí ó bá níyàwó láwọlá lóko o, mo ń gbọ́ yín. máa wo ohun tí ń bọ̀ wọn o, kíní ń kọjọ́ ejò kọjọ́ láàmù, ń tiẹ̀ lè mọ tí mo tiẹ̀ lè pé wàláì lórí àpáta tá a wà a gbé ògógóró kalẹ̀ lórí Ògún lákàáyé Ìjàsẹ̀mọ́kọ àrè, ẹni tó mú mi débẹ̀ gangan ọ̀mọ̀ yìí pé èmi gangan mo tó ti rí ìrìnàjò òun lọ níbẹ̀ òun tọ́ ẹnìkan ló mú mi débẹ̀, a sì jọ jókòó orí àpáta òun kíní ní sí nàró ó sì dúró báyìí ó ní a máa béèrè ní tá a bá fẹ́ Kíní tó nàró lórí ẹni tó àpáta. nàró tó wọ́ láti inú odò ó wá wọ́ pàdé wa lórí àpáta tá a jókòó sí ní nǹkan bí aago 3:30. Èèbà. Ó ní a máa béèrè ní tá a bá fẹ́ èmi kẹ́ni yìí èmi ò rántí nǹkan kan pé nǹkan báyìí mo fẹ́ béèrè o. Kílẹ̀ wá rántí. Gbólóhùn ẹyọ kan tí mo kàn ń ṣe pé ẹ mà dé láàárọ̀ ọ̀la. Àsomọ́gàn ò rántí pé ó yẹ kó ń béèrè yìí pé ń mọ̀ níyàwó ń mọ̀ bímọ kò rántí nǹkan kan ògógóró ò rántí. Èmi bá wà ń bẹ̀. Owó 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 Àrántí ẹ o owó lálá àrántí ẹ o lálá lèmi ó bẹ̀rẹ̀. láàrin bí 30 ìṣẹ́jú kẹ́ni ń padà sáàyè rẹ̀ àwa padà lé wọn ìdí ó sa wọn gangan bẹ́ẹ̀ ni làwa padà sùn tílẹ̀ fi mọ́ nígbà tí ilé mọ́ ọmọ kan ń pè ní Mọ́jàsọ́lá àbúrò ló jẹ́ fún Àsomọ́ bírẹ́fà ni ọmọ yẹn ló wá lọ gbé kókó wá báyìí pé ọmọ ọ̀rọ̀ àgbà lóde Ọ̀yọ́ ẹ̀kọ́ tẹ́mù rè ìdìde tí mo dìde ń mo rí i pé gbogbo ara mi kàn sú gangan. Ìrísí tí mo rí nínú sí ọdẹ pé mo gbìyànjú nínú ayé ònu. Ọ̀dà Kennedy tọ̀rẹ́ yín ò fi níyàwó ọmọ ọdún mélòó ni ọ̀tọ̀ ọmọ ọdún mélòó. Bàbá ogun láyé k'Elédùmarè kó má jẹ́ kógun ayé ó mọ́ wa ìrìn àjò rẹ̀ ó yọ́ lọ́hùn ó sì yé ṣẹ̀dá rẹ̀ òòṣà tí ń bẹ níwájú rẹ̀ ó tayọ agbára rẹ̀ ó sì tayọ òye rẹ̀ àwọn tí wọ́n jù lọ àwọn tí wọn ò tó wọ́n ti ní nǹkan tó pọ̀ tóun ò sì ní ṣùgbọ́n lóòṣà àmọ́ lóòṣà tó gbúdù sán ó lò lọ kò lówó lọ́wọ́ kò ní nǹkan kan àmọ́ lóòṣà kí ló wá níjẹgbẹ́ rẹ lọ. òòṣà ni kò lè ṣe bàbá kò lè súnmọ́ obìnrin àbí. ẹ ń rò bẹ́ẹ̀. ẹ rò pé ẹ ń rò bẹ́ẹ̀. ẹ rò bẹ́ẹ̀ bó kò tí yé tẹ́ ń dáhùn yìí. ẹ ń rò pé ó lè ṣe dáadáa ẹ ń rò bẹ́ẹ̀. ìdí tí òjò olóbìnrin nù mo ní ìdí tí òjò olóbìnrin nù. bẹ́ẹ̀ ni. ọlágbára o nígbà tẹ́ ti ń dẹ̀gbẹ́ ìjọ wo lẹ lè gbàgbé láéláé. ẹ ṣeun bàbá ìjọ tí ìní gbàgbé láéláé tí sì ní gbàgbé ìjọ tí mo dẹ̀gbẹ́ lọ bólẹ̀ dẹ̀gbẹ́ lọ. ó kọlù ni mo fẹ́ rántí mo dẹ̀gbẹ́ lọ ìlú kan nígbà tí mo débẹ̀ bàbá
mo fi Elédùmarè mo fi búra ìwọ̀nba nǹkan péréte tọ́lọ́run ní kí n pa mo pa ẹni gbàgbé láyé ìlú ni mo fẹ́ rántí o kí mo fẹ́ fàyọ ní ọ̀rọ̀ mi ni pé mo pa ejò kan bàbá àwòyanu ni ejò ni nígbà tí mo gbé dé ọ̀dọ̀ ẹni tó lóun fẹ́ rà ẹni ń bèèrè lọ mi pé ṣé mi mo pa ni àbí wọ́n gbé fún mi pé kí n wá tà fáwọn. Irú ejò wo? Ọ̀ka ni. Ọ̀ka. Bàbá ọ̀ka tí mò ń wí yìí mo fi Elédùmarè mo fi búra ọ̀ka ọ̀hún ìwo rẹ̀ gùn tó báyìí. Ìwo orí rẹ̀. Ìwo tí ń bẹ lórí rẹ̀. Ṣọ́ka máa ń níwo ni. Ó níwo ọ̀ka máa ń níwo. Gbogbo ọ̀ka ọ̀hún wá rè kò gbọ́dọ̀ gùn tayọ bí sí àyín. Mò ń gbọ́. Ẹni tí mo ta ejò nì fún ó gbé mi láti jẹ́ pé ká máa lọ Ògbómọ̀ṣọ́ ní iléeṣẹ́ rédíò kan ń bẹ lÓgbómọ̀ṣọ́ tó sì ń bẹ. Ó ní ká lọ iléeṣẹ́ rédíò pé níbo mo ti rí ejò tó báyìí. Mo ò bìlífù pé kì í ṣe Olúfà. Kí n má fa ọ̀rọ̀ mi gùn lọ́pẹ́ títí ọ̀rọ̀ ó gbé mi dé sùnsùn. Wọ́n gbé mi dé sùnsùn pé níbo mo ti rí ejò yìí pé kì í ṣe ejò tó níwò. Ìyá kan ń bẹ rí ìkẹlà ń po ọkọ rẹ̀ ó ṣeé ṣe káwọn náà máa gbó ọkọ wa báyìí. Ń bẹ ní ọjà Jagun lÓgbómọ̀ṣọ́. Ó ní mo ta orí ejò òun nì fún. Ṣé pé tiwo? Ẹgbẹ̀rún 15 ń lọ ra orí ejò òun. Torí pé ó níwo. Torí pé ó níwo. Bó ṣe rí nu. Ìgbẹ́ tẹ́ ẹ lè gbàgbé nù. Tí ò ní gbàgbé láíláí. Èwo ló tún dàbí rẹ̀ tẹ́ ẹ lè gbàgbé. Torí ọdẹ máa ń rin ìrìn tó pọ̀. Bàbá àmọ́ rìn pẹ́pọ̀ fún ní kàtà ni. Ẹ rántí. Èyí tí mo rántí jù òun náà ni tí mo sáré rántí ni. Ọdẹ wo lẹ lọ tínú yín dùn jù? Bíi 2 mẹ́ta ni ló sì múnú yín dùn bẹ́ẹ̀. Bàbá iṣẹ́ ọdẹ yìí iṣẹ́ tó pè mí ni. Ní àkọ́kọ́ bí mo ṣe wà yìí ìnígá ìnígo. Ọ̀gá mi kan ń bẹ tá à ń pè ní Fatai ilé owó. Mò ń ṣe àgbàgùn ńgbà mo ta mọ́sínì mi. Ọ̀gá mi wá ní wá máa gbé mi lóko lẹ́kọ̀ọ̀kan yá mọ́sínì wọ́n wà ń gbọ́gà mi lóko. Nígbà tó yá ọ̀gá mi wá ní àwọn ọ̀ráyè lónìí èmi náà wá ní ẹ jẹ́ mi ló gbìyànjú bí ẹ̀pọ̀ dẹ̀ lèmi náà ẹ jẹ́ ń ṣe gbìyànjú bó ṣe gbìyànjú lọ. Bàbá inú mi dùn o kódà ìsì tó ń dùn lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà yìí mo fi Ọlọ́run ọba búra. Ọ̀gá mi wá gbé mi lọ bí iṣẹ́ a lọ bí iṣẹ́ mo rí séńjì díẹ̀ mo tọ́jú ìyàwó mo tọ́jú ọmọ. Ṣé wá rí ètí inú mi ń dùn sí lọ́wọ́lọ́wọ́ yìí kó gùn lákàáyé ìjàsẹ̀ mọ́kọ àrè kó mọ́ bà nǹkan ní kálukú wa jẹ́ o. Àmín. Lónìí báyìí ní nǹkan bí ọ̀sẹ̀ bíi 3 wọ́n sì mi ti nọ́ọ̀kì. Ìlú wọn kan lọ
mo béèrè lọ́wọ́ ń gbá, mo béèrè ló ń wo pé ẹ dákun ẹ ṣàánú mi, òun kálukú ní òsì nǹkan kan. Ọ̀rẹ́ mi kan ń bẹ à ń pè ní Sàáfà Bánkóló, ó wá ní wá gbé mọ́sínì rẹ̀, ó wá gbé mọ́sínì mi, ó wá gbé jáde, ó wá gbé lóko tòsí, ó wá dẹ̀gbẹ́ káàkiri. Mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè o, mọ́sínì mo fi gbélé iṣẹ́ wá lónìí yìí, inú mi dùn gan ni o, kọ́lọ́run má bayọ̀ kálukú wa jẹ́ o. Àmín. Ìwọ̀nba ìrìn àjò tí mo rìn, ń kọ́kọ́ pé mo pa ẹran, mo pàparò 2 níjọ́ náà. Ọjọ́ ń bọ́ síjọ́ Àlàmísì mọ́júmọ́ Jímọ̀, ọ̀gá mi sì lóko ńjọ́ náà. Àwọn gangan náà ń bínú sí mi pé ń ṣe lè wá báwọn yìí pé mọ́sínì táwọn ń lò kí n gbé lóko. Mo pàparò 2, ehoro kan, ọmọ ọ̀yà kónkóló kan, kí n má fọ̀rọ̀ mi gùn, inú mi dùn gan ni o, kódà ayọ̀ mi tó kún bí mo ṣe wà yìí, mo tó ń jó mo tó ń yọ̀ ni o. Ògún dákun máa ṣègbè lẹ́yìn kálukú gbogbo wa, ẹni ó bá ní ká lọ ká má dé, dákun má jà dé bá. Bàbá lórí nǹkan yẹn nígbà mo ti tó mọ́sínì mi ṣe, inú mi dùn gan, kódà bí mo ṣe wà yìí orí ayọ̀ mo wà tí mò ń jó. Ìgbà tẹ́ ẹ ta ẹran yẹn, Ebà bó ta ni o, mo rówó tó mọ́sínì mi ṣe, orí ìgaragan mo wà báyìí tí mo tó ń jó, mo ń jó lọ́wọ́ báyìí ni o. Ayọ̀ yín ni mọ́sínì tẹ́ tó ṣe. Ebà ayọ̀ mi ni o. Mo ń gbọ́ yín. Torí pé bí èèyàn bá lẹ́nìkan, èèyàn máa lẹ́ni láti bá là, kọ́lá ò lè tètè yá. kọ́lọ́ ò lè bá ètè yá, kọ́lọ́ ọmọ bá yọ gbogbo wa jẹ́. Àmín o. Wọ́n wá ní téèyàn bá ń dó ìyàwó ẹni nínú ilé, èèyàn ò ní mọ̀ yìí pé èèyàn ń yọ̀. Téèyàn bá lọ dó ìyàwó ń yàwó, àbùkù ọkàn yẹn o. Ẹ bá fọlọ́pàá mú àbí ẹ gbé lọ lè baálẹ̀. Wọ́n lù yẹn ni ẹ gbà sẹ́, àbọ̀ lè ṣe bó bá ṣe wù mí ṣe lè kásẹ̀ lóbìnrin mi pé ọ̀yá wá bí. Èmi mọ̀ sá ni. Èmi mọ̀ sá ni ọ́, èyí lè ṣe lẹ́ẹ̀mẹ́rin. Bẹ́ẹ̀ni. Àmọ́ yàwó ẹ̀ẹ̀kan tó ṣe gan ó tó máa wùjọ ojú ni pé ṣé mo tí ò lọ dé. Bàbá ó ṣe nínú. Inú mi dùn ìjọ náà. Inú mi dùn. Ìjọ wo ló jẹ́ gbàkejì ẹ̀? Ìgbàkejì iná ìlà ayọ̀ mi tó ń kó lọ́wọ́ báyìí. Ayọ̀ mi ń kó ni. Lẹ́jọ́ nínú yín bàjẹ́ jù nídìí iṣẹ́ ọdẹ yìí. Bàbá njọ́ tí Ọlọ́run má jẹ́ àríbànújẹ́ mọ́ o, njọ́ tí inú mi bàjẹ́ jù ó níjọ́ tí ó dàbí ẹni yìí pé mò ń kọjá lọ, mò ń dẹ̀gbẹ́ lọ ọ̀nà Ìgbẹ́tì, mo wá dé odò ọba, mo gbébọn ní kírọ́ọ̀sì báyìí ni, mo wá fẹ́ ya tírélà kan lórí machine, mo wá fẹ́ tèkì tírélà báyìí, bí ìbọn ṣe kọ́ ara tírélà nù. Bàbá ìbọn kọ́ ara tírélà báyìí, ìbọn bá jábọ́, tírélà bá tẹ ìbọn mọ́lẹ̀. Ìbọn bá fọ́. Ìbọn bá fọ́. Igi ọ̀dà ni. Ọ̀dà ni ẹni tó jókòó ní òdìkejì. Ìbọn bá lọ bá lórí. Ẹ ti fọ́ tábẹ̀ ni. Kò sí bẹ́ẹ̀ ó ṣe máa gbébọn rìn tí ò ní wà ní, àmọ́ kéèyàn máa yọ sọ́tíá, òun ló kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ̀, kéèyàn máa yọ sọ́tíá kò lẹ́nu ìbọn ni ló dáa jù. Èmi ò yọ sọ́tíá, tírélà tẹ ìbọn, ó bá di gbóó, ìbọn bá lọ bá ọkùnrin lórí. Sí ọ̀pọ̀. Nígbà tó Ọlọ́run bá mi ṣeun, ọkàn ra kọ́lẹ́jà. Tírélà bá sá lọ. Ohun tírélà ti lọ́n tiẹ̀, wọ́n bá mú mi, wọ́n gbé ìbọn mi, èmi àti masẹ́nì ó di police station. Nígbà dé station, níjọ́ tínú mi bàjẹ́ jù láyé nù. Ẹ̀rẹ́ nìkankan àfọlọ́hun. Ọlọ́run bá ń fi orí jìn Adéyẹmí Àtàndá, ikú bàbá yèyé, aláṣẹ kejì òrìṣà.
olóyè wọn àna rẹ̀ ẹni tí bàbá ẹni tí ó tẹ̀lé mi lẹ́yìn olóyè rẹ̀ ni. Mo pẹ́ ń station níjọ́ náà mi bàjẹ́ jù láyé nù torí mo pẹ́ ń station. Ọlọ́run ṣàyọ yín. Ọlọ́run yọ mí àmọ́ ẹni ò kú ìbẹ́kẹ̀kọ́ ní ọkọlẹ́jà. ọkẹ̀kọ́ lẹ́jà níjọ́ náà mi bàjẹ́ jù nù. Bẹ́ẹ̀ ni bàbá ọdẹ Ẹ sà. tẹ ẹ bá tó wáyé ńgbà mí nǹkan iṣẹ́ wo lẹ́wàá ṣe. Bàbá bí n bá táyé wá iṣẹ́ ọdẹ lèmi ó ṣe ó fi ṣàwàdà mo wí o. Ẹ ní ṣe lọ́ọ̀yà. Ẹ ń ṣe lọ́ọ̀yà o torí ẹlẹ́jọ́ ni wọ́n. Ẹ ní ṣàdájọ́. Ẹ ń ṣe. Ẹ ní ṣe oníròyìn. Ẹ ń ṣe. Ọdẹ lẹ́sìn. Iṣẹ́ ọdẹ ń ṣe. Pẹ̀lú gbogbo wàhálà tó wà níbi iṣẹ́ ọdẹ. Iṣẹ́ ọdẹ ni wọ́n ṣe. Tí a bá ní ẹ máa wà bàálù ńkọ́. Ẹ wà. Iṣẹ́ ọdẹ wọ́n ṣe. Tó bá yẹ pé iṣẹ́ tíṣà ni wọ́n ní ká ẹ máa wá sí. A ní n ò ṣe iṣẹ́ ọdẹ wọ́n ṣe yín sì ṣe láṣẹ lànà àṣẹ lówó lọ yín fi kọ́lé. Wọ́n wá lọ́dẹ yìí là wọ́n lọ́dẹ yìí lówó lọ́wọ́. Bàbá mi kílẹ̀ yẹn rí sí. Àdúrà wọ gbà. Àmín. Ẹni ó bá sọ pé ọdẹ ìlà òun tọ̀hún ọkẹ́ sùnú yàrá rẹ̀ nìkan fojú rí lásán. Ọdẹ máa là o ọdẹ sì máa kọ́lé mọ́lé ó sì máa rọkọ̀ mọ́kọ̀. Ọdẹ. Bẹ́ẹ̀ ni. Pẹ̀lú wàhálà tí wọ́n máa ṣe. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọdẹ máa kọ́lé. Ọdẹ máa kọ́lé ọdẹ sì máa rọkọ̀. Ẹ ti rọdẹ tó kọ́lé. Wọ́n tó 15. Ẹ ti rọdẹ tó rọkọ̀. Pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ti rọdẹ tó fi ṣe ọdẹ níyàwó. Bẹ́ẹ̀ mi ṣe jókòó yìí ní ìsìn iṣẹ́ ọdẹ ìyàwó mi fi ń jẹun àwọn ọmọ mi sì lọ sùkúù nídìí iṣẹ́ ọdẹ yìí náà. pẹ̀lú ògo Ọlọ́run. Ó ní àgbà. Báyìí ní ìsìn àwọn bàbá mi kan ń bẹ tí mo fó tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn iṣẹ́ ọdẹ wọn fi kọ́lé wọ́n sì fi rọkọ̀. Ìdí náà tó jẹ́ kí iṣẹ́ ọdẹ ó wù yín. Ẹ̀rọ nǹkan tó wù mí ẹ wo bàbá iṣẹ́ ọdẹ dáa bẹ́ẹ̀ ṣe jókòó yìí gangan tẹ́ ẹ̀ bá ti lọ́dẹ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ṣèyàn. Mo lọ́dẹ lẹ́gbẹ̀ẹ́. Mo lọ́dẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀mi tiẹ̀ sọdẹ mo lọ́dẹ àwọn ọdẹ lẹ́gbẹ̀ẹ́ káwa náà máa rí. Ojú ò ní tì wá. Àmín. Ẹ pẹ̀lẹ́. Ẹ kọ́ wa ní àjò ọdẹ àjò táwọn bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ń wò yín nísìn wọ́n ti mọ̀ pé àwọn ọdẹ lóògùn àfẹ́kẹ́ kọ́ wa ní àjò tó bá dá yín lójú tó lè wúlò fún tẹrú tọmọ tí wọ́n jókòó tí wọ́n ń gbọ́ wa yìí. Àdúrà wọ gbà. Àmín. Ogun ayé ò ní mú wa. Àmín. Ọdẹ lóògùn ọdẹ sì ní ọ̀gá àwọn onífá. Òun fọ́ olóògùn ẹbọ ni onífá ní gbogbo ẹnu mo fi máa sọ ní òrèkóòrè. Bàbá mi èmi olóògùn méjì ìṣọ́ra lásán lèmi ní. Ara àṣọ́ra tọ̀dọ̀ tèmi ò ju pé kí ará ilé tí ń gbọ́ wa kí wọ́n gbìyànjú wọ́n tọ́jú èpè ọ̀sán èpè òru. Wọ́n sì lọ mú aparun wọ́n gé lọ́tùn wọ́n gé lósì wọ́n bu èpè ọ̀sán èpè òru wọ́n bù sí lọ́tùn àtòsì wọ́n fi òwú di òwú funfun òwú dúdú wọ́n fi yí kí wọ́n fi wé ó dì kó bẹ̀rẹ̀. Kò tí ì yé mi. Èpè ọ̀sán èpè òru bẹ́ẹ̀ ni. Àti kẹ́ni. Aparun. Igi aparun. Odidi igi aparun. Wọ́n gé dédé kò ní jù ká báyìí lọ. Wọ́n wá bu èpè ọ̀sán èpè òru wọ́n bù sí nínú. Wọ́n wá wé ní òwú dúdú òwú funfun. Igi aparun kékeré ni. Ẹ̀bà. Wọ́n bá ti fi òwú dúdú òwú funfun wọ́n fi wé. Ṣé tí ẹ bá ti da èpè yẹn sí
wọn ó di lẹ́nu pa. Ebà. Tí ẹ bá ti wá wé lówù dúdú àtòwò funfun. Ó ti dògùn. Ṣé wọ́n máa fi sára ni? Bó wọn ṣe máa lò. Ẹ máa gbọ́ òwú tútù nísàlẹ̀, òwú tí wọ́n fi máa. Ẹ bòkè òkèlè tí ń sọ̀rọ̀. òwú tútù wọ́n rà fi lé igi aparun tí a gbé o. Ẹ ṣẹ̀ṣẹ̀ bá wa sọ kó lè bá yé àwọn èèyàn. Orílẹ̀ ẹlẹ́lẹ̀ ń wó tẹ́lẹ̀. Sà. Ọ̀yà. Wọ́n gé igi aparun. Wọ́n gé. Lẹ́bàá ti gé. Tí a gé wọn ò ní jẹ́ ju ìka báyìí lọ. Wọ́n wá mú òwú tútù. Wọ́n fi sí ìsàlẹ̀. Wọ́n bu èpè ọ̀sán. Wọ́n bù sí. Èpè òru. Wọ́n bù lé. Wọ́n wá tún mú òwú tútù. Wọ́n tó fi lé lórí. Wọ́n wá mú òwú dúdú, òwú funfun. Wọ́n wá fi wé. Ó di kò bẹ̀rẹ̀. Tí ẹ bá ti awé ní kò bẹ̀rẹ̀ hùn. Bàbá ògùn ti dé o. Ògùn dé. Bóun ó sì máa lò. Ẹni tí ó bá mọ̀ yìí pé yẹ́sọ òun ò bá lè di nǹkan mọ́ra, ó sọ di kò bẹ̀rẹ̀. Wọ́n bá dì àwọn oníṣọ́nà. Wọ́n bá ṣe ní àwọ̀ dúdú àtàwọ̀ funfun. Yóò jẹ́ kò bẹ̀rẹ̀ tí ó mọ̀ fi apò. Ẹni bá mọ̀ pé bọ́lá kìkì máa di nǹkan mọ́ra, ó lè sọ di ìfọ́pá, ó lè sọ di ndé. Bàbá ògùn ni o. Iṣẹ́ kí ni máa ṣe? Ìṣọ́ra ni. Ìṣọ́ra kí làwọn nǹkan tí yóò sọ fún yàn. Bàbá bí bá a ṣe wà ní ìsìn Ọlọ́run má jẹ́ ara burú o. Àmín o. Èmi ọ̀bẹ lọ́n kó lè ọ̀padà tèmi. Àwọn kan ń bẹ tó ẹ pé àwọn ọmọ sọ pé ẹjẹ́ àjọ pàdé ara wa kájọ jà. Ẹ má pàdé ní kókó torí agbára táwọn ní ó lè ju tiẹ̀ lọ. Àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn sì sọ pé ẹni tó lágbára kan mọ́ sọ pé kí n lágbájá ò sì fún mi. Ìjà ní mẹ́mẹ́ o. Ọ̀dà. Àmọ́ ọ̀sán àtòru kì í pàdé. Ṣé aago mélòó làábù ti yèèpẹ̀ òru? Aago mélòó làábù tọ̀sán? Aago kan ọ̀sán ní láàbù tọ̀sán. Aago kan òru láàbù tòru. Láàbù tòru. Ó ti yé mi. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ tèmi ni Manjeed ọmọ ọ̀dọ̀ àgbà. Nílé wo? Ilé Olúalé lókè ààfin Ọ̀yọ́. Onírẹ̀ yín o. Àṣẹ o. Ẹ pẹ̀lẹ́. A máa rí yín bá. Àṣẹ o. Nọ́mbà yẹn ńkọ́? Nọ́mbà mi ni 080 86 54 82 73. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 86 54 82 73. Nọ́mbà yẹn nù. Bẹ́ẹ̀ ni.